lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, èyí tí í ṣe ọjọ́ 12 nínú oṣù kejìlá ọdún 2025 tí a wà yìí, the 12th of December 2025, ó ní àwọn olóṣèlú Nàìjíríà ló máa pa òṣèlú àti ẹ̀tanú tì tí wọ́n ṣera wọn lọ́kàn àti ṣọ̀wọ̀ nígbà tí wọ́n pàdé níbi ayẹyẹ ìmúra Kérésìmesì, ìyẹn Christmas Carol, tí wọ́n máa ń wáyé ní ilé ìjọba Nàìjíríà tó ń pè l'Aso Rock tàbí Aso Villa lọ́dọọdún, tó sì jẹ́ pé níṣe ni ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ gbọ̀nmà fún gbogbo ọmọ Nàìjíríà yìí sẹ́nẹ̀tọ̀ Olúrẹ̀mí Tinubu, níṣe ni wọ́n pa ẹ̀tanú tí Ọbásanjọ́ tó ń bá ọkọ Olúrẹ̀mí yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe nípa tí táwọn méjèèjì tí wọ́n jọ ń ṣe dáadáa síra wọn. Kódà Olúrẹ̀mí Tinubu lọ fa Ọbásanjọ́ lọ́wọ́ tó dì lọ́wọ́ mú tó sì fà á wọlé sínú ètò Kérésìmesì náà. ẹ rántí wípé lọ́dọọdún ni wọ́n máa ń ṣayẹyẹ Kérésìmesì nínú ilé ìjọba l'Àbújá. Bẹ́ẹ̀ ló jẹ́ pé látìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gbàjọba, nítorí tóun àti igbákejì ẹ̀ tán jẹ́ mùsùlùmí, sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu tóun jẹ́ kìrìsìtẹ́nì, òun ni ó máa ń gbàlejò ayẹyẹ Kérésìmesì náà, èyí tí wọ́n máa ń pè ní Service of 9 Lessons and Carol. Ní ti tọdún yìí tó wáyé nílé ìjọba Nàìjíríà, àkórí tọdún yìí ni wọ́n pè ní Emmanuel, God with us. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹni tó jẹ́ olórí ìjọ Methodist lórílẹ̀‐èdè Nàìjíríà, the Prelate of the Methodist Church of Nigeria, ẹni ọ̀wọ̀ Oliver Abba, òun ni wọ́n pè láti wá ṣe ìwàásù níbi ayẹyẹ Kérésìmesì ti ọdún yìí. Bí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe dé, Olúrẹ̀mí Tinubu lọ dúró síta ni, bẹ́ẹ̀ ló ń bá bàbá náà ṣàwàdà tó sì dì í lọ́wọ́ mú torí pé òun fà á lọ́wọ́ wọ sínú gbọ̀ngàn tí wọ́n ti ṣe ayẹyẹ Kérésìmesì náà. Yàtọ̀ sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn pàtàkì máa wà níbẹ̀. Àrólé Oòduà Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ìyún Ọọ̀ni Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, kábíyèsí náà wà níbẹ̀ o. Bẹ́ẹ̀ ni olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ ìyún Ajagunfẹ̀yìntì Yakubu Gowon, bàbá wà níbẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn, Gómìnà Dàpọ̀ Abíọ́dún, bàbá náà wà níbẹ̀. Ẹni tó jẹ́ olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀jù nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá, Senate leader Sẹ́nitọ̀ Ọpẹ́yẹmí Bámidélé, òun náà wà níbẹ̀. Ẹni tó jẹ́ igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá, Deputy Speaker Federal House of Representatives, Honourable Benjamin Kalu, òun náà wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni ìyàwó ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè yìí, ìyún ilé ìgbìmọ̀ asòfin kékeré, Honourable Tajudeen Abbas, nìyẹn náà wà níbẹ̀ pẹ̀lú mínísítà ètò ààbò tuntun Ajagunfẹ̀yìntì Christopher Musa àti ọ̀pọ̀ àwọn alágbára míì bẹ́ẹ̀.